Ọlọ́run ti compound gbogbo nǹkan pẹ̀lú ìmọ̀ ẹ̀. Gbogbo ohun téèyàn bá gbélé ayé sí ọgbọ́dọ̀ mọ̀. Gbogbo nǹkan kódà bọ́ ọba kọ ọgbọ́dọ̀ mọ̀. Téèyàn bá wakọ̀ ọgbọ́dọ̀ mọ̀. Ó lè sọ pé nìkan kan ọkọ mi ní mọ́tò wà. Ṣùgbọ́n torí pé ọmọ náà ló fi wá. Gbogbo ohun tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ sí. Gbogbo ohun tẹ́ ẹ̀ bá mọ̀ láyé ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ sí o. Tọ́ ọ̀bá mọ̀rọ̀ ẹ̀sìn mọ̀ bẹ́ẹ̀ sí. Tọ́ ọ̀bá mọ̀rọ̀ ẹ̀kọ́ mọ̀ bọ́ sí. Gbogbo téèyàn bá sàtìmọ̀ láyé kọ́ mọ̀ bẹ́ẹ̀ sí. Ó yára pààyàn ju pọ́ìsì lọ. Ọlọ́run ní ẹ̀yin ọmọ ànábì Adam. Kọ̀dí àǹsálínà alaykum libasa. Ọlọ́run kọ́ni àǹsálínà alaykum libasa. Ọlọ́run sọ pé sọ́wọ́ òun fún aláṣọ ká máa wò ní libasa nǹkan bo ara lásìrí. Àǹsálínà alaykum libasa. Ọlọ́run ní òun ti sọ kálẹ̀ nǹkan ìbò ara lásìrí. Yuwari sawatikum warisha. Kẹ́lẹ̀ máa fi bo ìhòòhò yín kẹ́sì máa fi ṣe nǹkan ọlá. Èèyàn boni lára fàṣọ. Àìmọye ẹni tó lásọ tí ń pariwo kó ń wà ní òwò. Àìmọye ẹni tí ò ní aṣọ tí ò nílé tí sì ń pé àṣírí ìwú bò. Ọlọ́run ní a ti sọ̀kalẹ̀ kàbúra. Ẹja jẹ́ olùbora ẹni láṣírí fúnra wa. Ẹ má jẹ́ ajẹ́ jù láṣírí. Man satara mu'minan satara Allahu yawmal qiyamah. Ẹni ó bẹ dìde ìbà àṣírí sí èèyàn kan. Wọ́n bẹ dìde ìbà àṣírí sónígbàgbọ́ kan. Ọlọ́run lóhùn ó dìde ìbà àṣírí fóun náà nígbà jíde. Ọlọ́run tó sọ lọ́dún kan ní kó òun sọ nǹkan bóra kì í ṣe pé aṣọ wíwọ̀ nìkan. Níbi tí nǹkan bá ti bàjẹ́ ká di, níbi tí nǹkan bá ti fẹ́ túká ká tuntun. Ohun táwa ń torí ẹ̀ jẹ́ mùsùlùmí nìyẹn kì í ṣe ká tó níbi mòlúdì ká kọrin nìkan. Ẹ̀kọ́. Ọlọ́run yàn wá dúró. Yuwari sawatikum warisha. Wa libasu taqwa. Dhalika khayrun. Sẹ́ni gbogbo aṣọ téèyàn bá wọ̀, ẹ̀wù téèyàn bá wọ̀, ilé téèyàn bá kọ́, àbíkú àwọn èèyàn tó ń fi ń bora pé àtàwọn eléyìí bá wà nǹkan ò lè ṣẹlẹ̀. Wal libasu taqwa. Ọlọ́run nǹkan ìbora tó dáa jù bẹ́ẹ̀ gbọ́dọ̀ lọ́ọ́ ní libasu taqwa. Òun ni kọjá pé ìpayọ̀ Ọlọ́run lè fi bora. Dhalika khayrun. Dhalika khayrun. Olúwa mi ní dhalika khayrun. Ilé yẹn gẹ́gẹ́ lóore. Àṣebéyàn bá lásọ tó bá níbẹ̀ lọ Ọlọ́run ṣàgbẹ̀ ni ó lásọ. Àṣebéyàn bá nílé tó bá bẹ̀rù Ọlọ́run ṣàgbẹ̀ ni ó kọ́lé mọ́lé tó ká àṣẹ máa ṣe. Ìpayọ̀ Ọlọ́run ni ẹja wọ̀ torí tá a bá wọ̀ yóò bò wá látòrí délẹ̀. A máa sọ̀rọ̀ wọ́n máa rí payọ̀ Ọlọ́run. A máa hùwà wọ́n máa rí payọ̀ Ọlọ́run. A máa jáde wọ́n máa rí payọ̀ Ọlọ́run. A máa wọlé wọ́n máa rí payọ̀ Ọlọ́run. Ẹja gbìdá wa léèrè. Sórí ìbẹ̀rù Ọlọ́run wọ̀ bí aṣọ. A máa ń wọn aṣọ nísìn. Èèyàn gbọ́dọ̀ mọ̀ pásọ tí ṣé òsínú lé ní àfa aláwọ̀ yìí wọ́n. Bẹ́ẹ̀ ni bàtà fìlà kálukú àwọn gba grade 1 lélẹ́yìí grade 2 lélẹ́yìí inferior lélẹ́yìí. Ọkà sí yọ̀rọ̀yọ̀rọ̀ ni ọ̀wọ́n etikẹ́ẹ̀tì fake lélẹ́yìí etikẹ́ẹ̀tì gbogbo bá ti máa ń wọ̀n bẹ́ẹ̀ náà ní ìgbàgbọ́ rí. Wa libasu taqwa. Gbogbo ẹni ó nígbàgbọ́ ní Ọlọ́run libasu taqwa dhalika khayrun. Dhalika khayrun. Ṣé original nípa yọ Ọlọ́run tó ní àbí fake? Ẹ ká lè bira wa. Dhalika khayrun. Ṣé original ní ìpayọ̀ Ọlọ́run rẹ? Ṣé ìpayọ̀ Ọlọ́run rẹ wọ́n? Àwọn ọ̀gá ṣé òkìrì ká ní bend down select. Jàkàtà gbúà. Ṣé bend down select ní ìpayọ̀ Ọlọ́run eléyìí o? Àbí àbókú? Dhalika khayrun. Dhalika min ayatillah. La'allahum yadhakkarun ya bani Adama. Ọlọ́run ní ẹ̀yin ọmọ ànábì Ádámà sẹ́. La yaftinannakumu shaytanu. Ọlọ́run ní ẹ má jẹ́ kí èṣù ọ̀fọwọ́ ra yín lórí o. Kama akhraja abawaykum minal jannati. Torí pé gbà tí èṣù tàn bàbá wa Adam àti ìyá wa Hawa. Ó fọwọ́ ra wọn lérí, ó tì wọ́n gọ̀ọ́gọ̀ọ́gọ̀ọ́gọ̀ọ́gọ̀, ó sì lé wọn, ó ṣe sábà bí ilé wọn jáde. Minal jannati. Torí jọ̀mí ẹni tí máa ń mú yàn sórí ibú lè mọ́tò lórí ibú.
Tẹ́kùn tẹ́kùn wọ́n wí pé òun ló kó bá òun lọ sọ ọ́ dolórí ibú òun lọ sọ ọ́ dà gan. Níjọ́ mi ń tara ayé lè sọ ẹ́ dà àwọn gẹ́gẹ́ lè mọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ẹ wo monopoly market ní Nàìjíríà lónìí. Ilé-iṣẹ́ ọkùnrin Haúsá kan bẹ̀ kò sí ohun tí ò ṣe ń ṣe sìmẹ́ntì ń ṣe mílíọ̀nù ń ṣe noodles ń ṣe mi ọ̀dà àgbẹ̀ nìkan ń ṣe ṣúgà ń ṣe yọ̀. Ẹ wo monopoly yẹn ẹ wo ya ṣé olórí rẹ ni àbí olórí rẹ kọ́? Ẹ wo monopoly gbóhùn nìkan níjọba gbà láàyè ẹ wo ya àwọn èèyàn tó wọ́n sọ lórí ibú. Tó ẹ pé ní kọ́nà yàrá àwọn míì tó jẹ́ pé bóyá wọ́n jọ ní ìgbàgbà ohun tó ń ṣẹlẹ̀ lọ́ndàgráǹd ilé lágbájá ní bàjẹ́ wájẹ́ bọ̀tí ẹ̀ ò bàjẹ́. Ṣùgbọ́n òun ni jẹ́ẹ̀nì ti ń bá dáwọn kan jẹ́. Sọ gbogbo àṣà tó bá délẹ̀ gbogbo alájọ foríko kìí ṣe gbogbo èèyàn ló lè foríko ìwọ ni kọ́kọ́ má jẹ́ kó kó fún ọ. Àgbọ̀yọ̀ tó lè ṣẹlẹ̀ ní sítáwọn èèyàn ń fẹ́ àti gbọ́ orí dáadáa tí èèyàn ń fi oògùn sóúnjẹ tí ó sì bá ẹni tó fóògùn sí i tí wọ́n jọ jẹ́. Òun sì ti mọ̀ pé wọ́n lo ẹ̀rọ lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣé wọ́n jọ foríko? Men lose guard. Tó bá ṣẹlẹ̀ àjọ wà mẹ́ o. Wọ́n ní dírẹ́fà ń tò gbé níbi tí ń wakọ̀ wá ní à. Tó bá ṣẹlẹ̀ tẹ̀lé gbogbo wa ní à. Ó lè má so many things nígbà tó yẹ pé mọ́jì ọkàn mi lọ máa kọ́kọ́ sáré. O ní sọ pé torí pé bó bá ṣẹlẹ̀ gbogbo èèyàn àbúlé jẹ́ gbogbo èèyàn o. Kó kálukú dira rẹ̀ ní àmúre Ọlọ́run kó dira rẹ̀ ní àmúre ọgbọ́n àti òye. Ọlọ́run ní ẹ má jẹ́ kí Èṣù kọ́ dọ́gbọ́n fún yín kọ́ dọ́gbọ́n fún yín. Kàmá àkọ́rọ́jà àbàwọ̀ ẹ̀kún mi náà lè jà náà ti. Gẹ́gẹ́ bó ti ṣe fún ìyá àti bàbá wa Ádámù àti Háwà. Yàrá sí wa ní òmò àlébàṣà òmò. Wọ́n ní Èṣù kákò fún wọn ohun tá a fi ṣèbóra fún wọn wọn Ádámù àti Háwà wọ́n mọ̀ pé òun làwọn wà tẹ́lẹ̀. Wọ́n rí wọ́n wò ó ṣùgbọ́n wọn ò rí. Eléyìí ò ní ìyàtọ̀ bayna al-ayn wal-basir. Èèyàn lè máa wo nǹkan jọ́ mi tí ò ní rí. Ànábì Mùsá sọ pé òun fẹ́ rí Ọlọ́run ó lóun fẹ́ wo Ọlọ́run ni. Mùsá sọ pé òun fẹ́ rí Ọlọ́run ó lóun fẹ́ wò kí ní ẹsẹ̀ owó nǹkan téèyàn wò lèèyàn máa rí. Olúwa Ọlọ́run àtẹ̀tẹ̀ ni àǹtẹ̀ ilé ṣé nínú ọ̀rọ̀ fún mi kí n lè wọ́ Ọlọ́run wá sáré gbé pé kọ́ọ̀là láǹtàrà ni ó máa wò mí ni láǹtàrà ni ò ní rí mi. Ló fi jẹ́ pé ojú tá a máa fi wo ọ̀rọ̀ níjọ́ mi máa yàtọ̀ èmi ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ojú bẹ́ẹ̀ ló fi wò ó rí bẹ́ẹ̀. Ádámù àti Háwà wọ́n wò ó ara báyìí kò ní túmọ̀ sí wọn. Ṣètánì bá sá ni a fọwọ́ bù ú. Sìkìní kan lẹ́mọ̀ gbogbo èròkèrò ohun tí wọn mọ̀ tẹ́lẹ̀ ó jẹ́ ẹ̀mí wọn lọ́bẹ̀. Lọ́ba ní ká bí tí kọjá lọ yìí bù ú sọ. Ádámù àti ṣé wàá ní òmò àlébàṣà òmò. Ohun tí ń bẹ lára wọn tẹ́lẹ̀ tí ò jí lọ́ba jí. Níbi tó fọwọ́ kan pé ló fi jẹ́ pé kò sí ẹni tí Ọlọ́run ò fi àwọn àyè kọ̀ọ̀kan sí lára. Wọ́n fọwọ́ kan ni wọ́n fara kan ni. Wàláhì ẹlòmíì wà bí ọ̀tá rẹ̀ bá fọwọ́ kan àwọn bìkan lára rẹ̀ wọ́n fìjà síjọ́ mi ni o. Wọ́n kọ́kọ́ yanjú ilé yìí rẹ̀. Wàláhì ẹlòmíì ẹ̀yìn ní tẹlomi gbẹgẹ bẹ́ẹ̀ ní fọwọ́ kan lẹ́yìn bẹ́ẹ̀ bá fọwọ́ kan lómi láyà tẹ́ bá fọwọ́ kan lómi kàdé báyìí ara rẹ̀ ó dìde kò sí ìdá ìlú sọ kò sẹ́ni tó lọ́wọ́ òsè bẹ́ẹ̀ fún kálukú ló ní àyè ọ̀tọ̀ọ̀tọ̀. Arákùnrin kan ọ̀nọ́rẹ́bù kò ní jí gbé. Arákùnrin kan ni wọ́n jí gbé wọ́n sọ̀tẹ̀ nínú àwọn tó jí gbé obìnrin wà lẹ́ni tí máa lọ fún lóúnjẹ. Dèdè ìgbàgbẹ́ lórí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ dá wa ẹni tí ń bẹ láhàámọ́ obìnrin tó wá gbóúnjẹ fún àwọn kìnnábà ẹni tí ń bẹ láhàámọ́ bá tó fọwọ́ gbà nídìí. Ní ẹ bá wò pé ẹ̀fọ́ àbẹ́ pẹ̀lú ìbọn lọ́wọ́ tó
àṣìbí tó fọwọ́ kàn kì í ṣe ó jẹ́bi tí yìí fọwọ́ kàn lára obìnrin yẹn oúnjẹ tí wọ́n tẹnu jẹ wọ́n á kọ́kọ́ gbé kalẹ̀ náà wọ́n á kọ́kọ́ jẹ àti jíjẹ. àtẹni tí ń bẹ láhàámà àtẹni tó há èèyàn mọ́ nígbà kíní yẹn wá dùn oúnjẹ tó máa ń fún lẹ́ẹ̀mejì tẹ́lẹ̀ obìnrin yẹn wá máa gbóúnjẹ lọ lẹ́ẹ̀mẹ́ta ló mọ́ nínú kọ́nàkọ́nà àhámọ́ yẹn náà òun ló padà wá sọ fún pé àwọn kan wọ́n ní á gbé ọ. àwọn kẹ̀kẹ́ wà ọlọ́wọ́dé tí wọ́n sọ̀rọ̀ ṣe ẹ̀mú bí àìdá ó sì torí solution. ibẹ̀ kọ́ ni mo ń lọ àwa wà tá a dá mọ̀sá fọwọ́ kankan nǹkan bá ṣẹlẹ̀ ọlọ́run eléyìí lọ́lọ́run bá ní ẹ bọ́ọ̀lẹ̀ ọlọ́run wá ní ẹ méjì sùn olú ẹ̀ ó lè mọ́tò náà ti bẹ̀ yẹn ń tiẹ̀ but gbogbo nǹkan tí wọ́n náà mọ̀ wípé ohun tá a fún mi nìyí ẹ gbọ́ kò sì kìtàbà kúkú wa ẹ má fún èṣù láàyè nínú ẹ̀ṣọ́ ayé yìí ìwọ tó ní happy marriage tó ní happy home má jẹ́ kí èṣù ó lo bí ìgbéraga da ilé rẹ rú èṣù fẹ́ ṣe tiẹ̀ èṣù rí pé ádámù àti àwáwù gbádùn láti tẹ́ náà èṣù ní pílánì fún ọ ìwọ tí ọkọ rẹ ń pọ́nlé mọ́rin fín ìwọ tí ìyàwó rẹ ń tẹ ẹni ọba níyàwó ti ń tẹ nígbà kó dúpẹ́ fọlọ́hún gbogbo ẹni ọba níyàwó tó gbé jókòó sísì jókòó sídà dúpẹ́ fọlọ́hún má wàá yọ ìyọ̀kọ̀rá má jẹ́ kéṣù ó gbé àwọn agbádá kan fún ẹ tí ó ba ohun tó tò jẹ́ gẹ́lẹ́ bó ti ṣe fún bàbá wa Ádámù àti Háwà. nítorí yóò máa sáwá tí máa ìnáwó yàrá kún wà wá kọ̀ bínú nílé àìsàn látara ọ̀nà òun. bí tí mo fẹ́ lò yìí ọlọ́run ní ẹ̀rí èṣù. ìnáwó yàrá kún. èṣù wọn Allahu akbar ọlọ́run ní ìnáwó yàrá kún. èṣù dẹ́gbẹ́ èṣù wọ́n sì náà mẹ́lòmí ni ó ṣe ìnáwó yàrá kún wọ́n ní kódà bẹ́ẹ̀ bá kó sábẹ́ bẹ́ẹ̀ di ìnáwó yàrá kún ọmọ rí yìí àṣẹ́sù rí wa bí ọba rí wa ni sọ yẹ kéèyàn máa rò kúrò lórí irun sẹ́wọ́n èṣù ló ní èrò kúrò ọlọ́run ló ní irun èèyàn wá dúró lórí irun ní sì tún rò kúrò ẹlòmíì ìyàwó débi ọlọ́run ló ní kí mọ́sálásí ọmọ jẹ́ pé obìnrin lọ́tọ̀ ọkùnrin lọ́tọ̀ èèfò bàbá kan jẹ́ mọ́sálásí. torí èrò pẹ̀lú mi ó wà fragile ọlọ́run ní èṣù rí yín èṣù wò yín ìnáwó. yàrá kún wà wá kọ̀ bínú mi ní àìsàn látara ọ̀nà òun. wọ́n ní èṣù rí yín àtàwọn ọmọ ogun ẹ̀ níbi tẹ́yìn ò tiẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ nígbà wò ní. so every corner lèṣù lè gbà wọlé ó lè gbára ọmọ ó lè gbára aya ó lè gbára ẹbí ó lè gbára ọ̀rẹ́ mọ̀ pé akọ̀jẹ́jẹ́rú lágbájá wọ́n ní èṣù wá gbogbo ọ̀nà àtàwọn ọmọ ogun ẹ̀ nínú ọmọ ogun èṣù níbínú wà nínú ọmọ ogun èṣù ní ahun wà nínú ọmọ ogun èṣù ní ìkánjú wà ọlọ́run èso oníkanjú gbogbo ọmọ bá tó bá ti tó ní wàdùwàdù èṣù ló ní wàdùwàdù èyí tí wàá fi máa gilẹ̀ sà. ìyàwó kò mú wá wù. arákùnrin kan aláìní ni ebi ń pa ó sì níyàwó lé ó sì lọ́mọ mo fẹ́ sọ̀rọ̀ náà nítorí bàbá ṣe wọ àfa ńlá kí n fi kọ́ wa ká lè mọ̀ wípé èṣù rí wa bẹ́ẹ̀ lọ́lọ́run náà rí wa ọwọ́ àkú ẹni táwa bá fẹ́ fọ́lò asahabul yamin àwọn asahabul shimal. honorable barista wa kápó ẹ̀ṣẹ̀ arákùnrin yìí kò ní ojú ọ̀jẹ̀ ọba jáde lọ ebi ò ní pa àwọn kú sínú ilé nígbà tí ó jáde lọ gbogbo bó ti kiri lọ́tọ̀ ìyá àfáàní ohun tí wọ́n rí jẹ níjọ́ yẹn nìkan lórí mú wálé táìmù tí wọ́n ń wọlé bọ̀ wá wọ́n bá pè wọ́n ẹni ebi ń pa tó ti gbóúnjẹ sínú láìlọ́ọ̀nù for example wọ́n wá pè wọ́n jẹ́ ìkọ́kọ́ sí lọ́hùn náà ká tó máa lọlé ẹ̀wọ̀ yìí máa nígbà tí ó wá pé kó wọn kò jẹ wọnú mọ́sálásí rárá gbé sí ẹnu ọ̀nà ó lọ sí lọ́hùn kó tó sí lọ́hùn tán kọ̀ọ̀mẹ́ ni ó gbé láìlọ́hùn
oúnjẹ látàárọ̀ wọ́n sì lọ́lọ́run máa mójútó ẹrú ẹ̀ òun sì lọ látàárọ̀ kó òun tún sìn ọ́ tó wọ́n bá kí nǹkan tó jẹ́ ọmọ àṣọ mi ni kó òun ní bá ń ṣe é pé kò ní da abẹ́ni ogún oúnjẹ yóò látàárọ̀ bá kí ẹ pé bẹ́ẹ̀ níbi tí ń wandering around tí ń lọ tí ń bọ̀ òun náà bá rí láìlọ́ọ̀nù kan for example ṣe ọ̀pẹ Yorùbá ní ìwákùwà làwa ohun tó sọnù bí ọba níbi tí ó jẹ rẹ nígbà bá rí láìlọ́ọ̀nù kan nígbà tí ó wo láìlọ́ọ̀nù yẹn òun náà bá rí owó mẹ́ ká sọ pé bóyá ká pé 1 million òun náà sáré owó mẹ́ owó rèé òun náà bára pa mọ́ sẹ́wọ̀n pé lọ́dọ̀ tiwa Ọlọ́run ṣe é lóore nu wọ́n bá gbé láìlọ́ọ̀nù náà wà lọ́lé wọ́n bá níyàwó wọ́n lọ ọjà lọ ṣètò á jẹun lónìí ọkọ máa gbé kí lọ́ba gbówó kalẹ̀ báwo lọ jẹ́ olówó yìí èmi kọ́ ni mo bá o oúnjẹ tá a jẹ ni mò ń gbé bọ̀ mò ń kírun báyìí àbárò jẹ mọ́ wọ́n gbé oúnjẹ lọ fóun tó kírun tán oúnjẹ lòun wá ló bá rí eléyìí ìyàwó nígbà tó ń jẹ yín sọnù sẹ́ẹ̀mẹ́ ni ó gbé olùwọ̀n mọ̀ kí lẹ wá ṣe onímọ̀ ń ṣe ìpè ní ọ̀ olóńtọ̀ òun ò ní jèrè ọmọ o olóńtọ̀ òun ò ní bó bá kọ̀la yóò tún kọ̀la fún ni o ìyàwó ní owó tẹ̀yìn náà rí òun ló fi ara rẹ̀ síbẹ̀ olóńwọ̀n sẹ́ẹ̀mẹ́ ni ó fi gbé olóńwọ̀n mọ̀ kí lẹ wá rò pé nìyẹn náà ó ṣe tó bá dé ibi láìlọ́ọ̀nù tóun náà rí kí lẹ rò pé òun ó ṣe ó ní ó ṣe pé o ẹ̀dá pẹ̀lú ìyá náwó èpè ẹ̀dá padà. Wọ́n lè bá aṣọ takwa ẹ̀rí aṣọ páyọ̀ lọ. Òun lórí jìnnà o ìpáyọ̀ ọlọ́run lórí jìnnà o ó tọ̀ wọ́n ṣe pẹ̀lú tán. Wọ́n bá fi ìgbàgbọ́ kan gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ ẹ̀kọ́rẹ́jà àwọn ọkọ yín àwọn ìyàwó yín bí àyídá wọ́n bá dá owó padà wọ́n wá wò pé tóun bá gbówó yìí kalẹ̀ ẹlòmíì náà lè gbé wọ́n gbé ta ló gbé owó síbí 1 million ni mo ká o $1,000 ni mo yẹ wò ta ló gbé owó síbí ta ló gbé owó síbí ẹ̀dá gbogbo yìí má lọ sọnù ẹnìkan wá jáde sí i ó lóun lòún gbówó síbẹ̀ o ṣùgbọ́n wọ́n lò lówó balance lọ́wọ́ àgbà ó tún kù ó bẹ̀ ó lẹ́rú ọlọ́run kan ló lòun fẹ́ tọrẹ fún onígbàgbọ́ tó bá parí ọlọ́run for example ó wá ní 10 million lòun fẹ́ fi tọrẹ fún ẹni ọba payọ̀ lọ ọlọ́run wá ní báwo láṣẹ mẹ́ni ọba payọ̀ ọlọ́run àtàkùn àwọn yìí náà ìpayọ̀ ọlọ́run èèyàn lójú mọ́ ọkàn lọ́wọ́ ìmáàmù mọ́sálásí wa jáde má payà ọlọ́run báwo láṣẹ fẹ́ mọ̀ ó ní làwọn wá ní káwọn dá owó òun sí 10 káwọn kẹ́ ìdá kan sílẹ̀ káwọn tó ń kọ́nà káwọn wẹni tí ó gbé tá a bá rẹ́ni gbé tí wọ́n gbé ta ló lówó ọbẹ̀ ìwọ ọlọ́run tá a bá rẹ́ni tó gbé lọ ọbẹ̀ ìwọ ọlọ́run èyí tí ó gbà wọn náà ní ó nígbà tó kọ́kọ́ gbé lákọ̀ọ́kọ́ àárí ọ ó nígbà wọn padà tó ń gbé ta ló lówó a rí pé ẹ̀rù ọlọ́run gbà ọ́ báláǹsì lọ wá gbà wọ́n bá kó ìdá 9 tó kù ọkọ̀ òfin lọ́ba dolówó lọ́ba dé ìyàwó. wọ́n ní bá sùn tẹ́kì wá náà ní kàbọ̀ irú. ìpayọ̀ ọlọ́run ọ̀tá. báàlì kàmí ni àyà àti ìlà ìlà àlàhùn yà sàkàrù. ìbẹ̀rù ọlọ́run ẹbí ajẹ́ yẹn o. ẹja tẹ̀mí wá sí wọ́n ní bá sùn tẹ́kì wá lọ́ọ̀lì kàkẹ́ yìí gbogbo tọ́wọ́ ní ìwùkẹ́ fi bora tí ò bá sí ìpayọ̀ ọlọ́run bí àṣàn ẹ̀payọ̀ ọlọ́run torí ẹni ọba payọ̀ ọlọ́run ní ilé ọlọ́run sí tẹ̀mítẹ̀mí tara ni ó sì gbà á ládàá ẹni ọba mọ̀ wípé wákàtí tó kù láti bọ́ sí 2024 àti 2024 fúnra rẹ̀ oore ni fóun lónìí lọ́la lọ́jọ́ ayé gbogbo ní gbogbo ọdún mi láti lò 2027 29 40 bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tẹ́wọ́. Òòyà tẹ́wọ́ rẹ méjèèjì. a máa lò ó dé 2090. Àmín. So ti tẹ́wọ́ rẹ méjèèjì dáadáa. ẹ tẹ́wọ́. Ìyá lọ́tọ̀ọ̀tọ̀. ẹni pé a ṣe é débi gbé wá gbé ní àwẹ̀ la wà ní àsìkò táwọn sí lò ní. Allah. ìwọ lọ́wọ́ gbogbo ẹni ó wà bí àtẹni ó ti wá tó ti lọ àtàfà dáríà tí wọ́n pè wá àtàfà wa àfà ńlá
wọ́n ṣàkìtìyàn jọ tó mú àfàdálé àwa báwo la máa ṣe inshallah ọlọ́run dé gbà. sọ fún ọlọ́run irú tó o rò pé òun lọ́kàn ọlọ́run mi dẹ̀ ní agbára kó ṣe é ẹni tí ò nílé ní bàbá iná gbọdọ̀tà àyè ìmọ̀tìbá àti láàrin kátó yájú kátó ọlọ́run lè yí kápọ́. tẹ́wọ̀ rẹ síwájú ọlọ́run kan tọrọ tó fẹ́. tẹ́wọ̀ rẹ síwájú ọlọ́run ẹ̀rẹ́ ti ṣàdúrà fún olóde tọ́lọ́run lò tá a fi kójọ ẹ ṣàdúrà fún gbogbo àwọn alárànṣe wọn kàlífà àgbà dídùn wọn àfọláyín tọrọ àtúndọ̀ jókòó lẹ́mí àjọ sọ̀pọ̀lọpọ̀ ọdún. àmín. ohun tó dáa fún gbogbo wa ní 2023